ní orúkọ ẹ̀? Ayétẹ́rù Hafiz. Ayétẹ́rù Hafiz. Wọ́n ti tọ́ ọmọ ọdún mélòó? Mo 27 years ni sir. Ọmọ 27 years. Bẹ́ẹ̀ni sir. Kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀? Ìdìbò mi kì í máa rà láàánú ni sir. Òkè máa ń Rí aláàánú. ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ àti pé báwo ni màmá yìí ṣe jẹ́ sí ẹ. Ẹ̀kọ́ tó fà á ni pé mo kì í máa rí aláàánú ọ̀dọ̀ àfáà àti máa lọ àfáà Sàùtì lórúkọ ẹ̀. Wọ́n á sọ fún mi pé nígbà tá a bá kú èyí lè rí aláàánú. Sọ ti sọ fún mi láti oṣù tó kọjá àbàtà àdóṣù ni wàá gbogbo ṣẹlẹ̀ lórí ẹ̀ ni wàá ṣe inú àpòpá wọn. Ìgbà tó di oṣù tó kọjá ni wọ́n ti sọ fún ẹ. Bẹ́ẹ̀ni sir. Àmọ́ ní ìsẹ̀yìn kí ni tó fi pa màmá yìí? Ọ̀bẹ ni mo fi pa. Ọ̀bẹ? Bẹ́ẹ̀ni sir. Agbègbè wo ló fi ọ̀bẹ yìí sí lára wọn? Àyàpọ̀ bí mo fi sí. Báwo ló ṣe fọ̀bẹ yìí pa wọ́n? Mo fi gé wọn lọ́rùn ni sir. Ó fi ọ̀bẹ yìí ṣe kí ni? Mo fi gé wọn lọ́rùn ni sir. Ó fi gé wọn ní ọrùn. Bẹ́ẹ̀ni sir. Báwo màmá yìí ṣe jẹ́ sí ẹ gan? Ó jẹ́ bí àbúrò fún mọ́mí dájú mi. Àbúrò mọ́mí dájú mi ló jẹ́. Ó tó ọdún mélòó tí o fi wà lọ́dọ̀ màmá yìí? Àbójú kó lọ́dọ̀ wọn ti pẹ́ mi dùgbọ́n mi pẹ́ mi dùkú lọ́dọ̀ wọn. Ó tó ọdún mélòó tó fi gbé pẹ̀lú wọn? A máa tọ́jú bí ọdún mẹ́ta. Ọdún mẹ́ta? Bẹ́ẹ̀ni sir. Ìjẹ́ màmá yìí tọ́jú ẹ nígbà tó wà lọ́dọ̀? Ọwọ́ tó máa ń tọ́jú mi wọ́n fún mi lọ́ṣẹ̀ wẹ̀ nìkan ẹ̀ máa ń fọṣẹ wẹ̀. A máa ń fọṣẹ wẹ̀ ọṣẹ wẹ̀ àti bí akókó àlọ́ sódò kan lọ́ṣọ́ mi fún wa. Nǹkan ẹ̀kọ́ tó máa ń ṣe fún wa nìyẹn. Láti kékeré lọ́dún ṣe fún wa. Láti kékeré? Bẹ́ẹ̀ni sir. Kí nìdí gangan tí ìwọ wá fi lérò àti pé bo lo ti rí ọ̀bẹ tó fi pa wọ́n? Ọ̀bẹ orí mákẹ́tì mo ti rí àwọn tó máa ń tẹ̀sán bẹ́ẹ̀ mo ti rí. So ìgbà tí mo lọ jáde sílẹ̀ sọ pé má ti kú mà tó rà láàánú ọ̀dọ́ àfà. Títa ní bá kí ni wọ́n ní tó bá ṣe? Àti dọ́dọ̀ àfà wọ́n sọ pé tó bá kú mà tó rà láàánú. Dọ́wọ́ tí bá tọrọ nǹkan. Títa ní bá kú? Tí ìyá ẹ̀ bá kú mà tó rà láàánú. Dọ́wọ́ tí bá tọrọ nǹkan wọ́n kì í máa ń fún mi. Ìyá ó lè jọ sí nígbà míì pé oṣù àgbà oṣù àgbà. So nǹkan tó fà á nìyẹn tó fi máa fún mi. Tó bá wáṣẹ́ lọ gan mo kì í máa ń ríṣẹ́. Wọ́n sọ pé wọ́n ní kó wà lára ẹ̀ kó wọ́n jẹ́ bí ẹran ayé àbí kan ayé ṣá. Wọ́n tó fà á nìyẹn tí wọ́n fi máa fún mi kankan. Wọ́n tó fà á tí wọ́n fà á sọ pé ìgbà tó bá kú nítorí ìdánwò nìyẹn. So ó lè rà láàánú nǹkan tó fà á nìyẹn sá. Torí pé wọ́n sọ fún ọ wípé tí màmá yìí bá tó kú ló tó máa rí aláàánú. Bẹ́ẹ̀ni sá. Ta ló sọ báyẹn fún ẹ? Àfáà tí mo lọ bá ní sá. Àfáà tó jáde lọ bá? Bẹ́ẹ̀ni sá. Lẹ́yìn yìí ló wá lọ mú ọ̀bẹ. Níbo ni wọ́n ti rí ọ̀bẹ àti pé gbà wo ló ti tọ́jú ọ̀bẹ yìí? Ọ̀bẹ inú àpò mo ti rí sá inú àpò. Níbo? Àpò dustbin ibi tí site market dustbin mo ti rí sá. Mo ti rí ọ̀bẹ yẹn sá. O wá tọ́jú ọ̀bẹ yìí? Bẹ́ẹ̀ni sá máa tọ́jú ẹ̀. Ó tó sùn mélòó ó tọ́sẹ̀ mélòó kó tó fi tọ́jú ọ̀bẹ yìí? Àti bàtọ́ ọ̀sẹ̀ bíi 4 sí 5 ló fi tọ́jú ọ̀bẹ yìí? Bẹ́ẹ̀ni sá ọ̀sẹ̀ 4. Tí màmá ó dẹ̀ mọ̀ pé àwọn máa ọ̀bẹ yìí ló fẹ́ fi ṣekú pa àwọn àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Ìjọ́ wo ló dé ilé tó fi lọ ṣekú pa màmá yìí? Ẹjọ́ tí mo délé gangan ọjọ́ kẹta yìí. Tó túmọ̀ sí pé o tún bá wọn màmá ṣeré gan fún bí odidi ọjọ́ mẹ́ta? Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. O bá wọn ṣeré? Bẹ́ẹ̀ni sá. Ẹjọ́ wọn rán ẹ iṣẹ́ ìwọ náà bá wọn jẹun? Rárá sá. Ẹjọ́ tí mo délé gangan ọjọ́ kejì ẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì ni wọ́n kú. Àárọ̀ ọjọ́ kejì? Bẹ́ẹ̀ni sá. Àárọ̀ ọjọ́ kejì sọ̀rọ̀? Bẹ́ẹ̀ni sá àárọ̀ ọjọ́ kejì ló kú sá. Àárọ̀ ọjọ́ kejì ni wọ́n kú. Báwo ló ṣe pa àwọn ibo ló gbà wọlé? Ojú wíńdò mo gbà wọlé sá. Ojú wíńdò ọ̀dọ̀ mo gbà wọlé. Ǹjẹ́ màmá yìí pariwo? Ọ̀rẹ́ pariwo máa fọ́ bù wọ́n lẹ́nu. O fọwọ́ bò wọ́n lẹ́nu?